ti Ìlọrin tí wọ́n ti papòdà. àwọn bàbá wa Sheikh Kamaluddin alfa àgbà láti ìlú Ìlọrin tọ́lọ́hún ní pé káwọn náà ti mọ́ dẹni tí wọ́n ti ń ṣe fàájì lọ́hùn. ó bẹ̀ látọ̀dọ̀ bàbá wa Tajul Adabi. wọ́n ló tún wá bẹ̀ látọ̀dọ̀ bàbá wa Tajul Adabi. Alhaji wa Kamaldeen. Alhaji wa Sheikh Kamaluddin. bàbá wa Pao Kagi. àwọn bàbá wa Pao Kagi. Alhaji wa Oníwàásí Àgbáyé. àwọn bàbá wa Oníwàásí Àgbáyé. Alhaji wa Afanla Musa. àwọn bàbá wa Afanla Musa. àwọn Alhaji wa Abdulrahman Ilé Ìlá. àwọn bàbá wa Abdulrahman Ilé Ìlá. àwọn Alhaji wa bàbá wa Pao Kagi. àwọn bàbá wa Pao Kagi. àwọn Alhaji wa Safiyullah. àwọn bàbá wa Khalifa Safiyullah. gbogbo àwọn tí mo dárúkọ yìí. wọ́n ní gbogbo àwọn tí wọ́n dárúkọ yìí. yàtọ̀ sí bàbá Tajul Adabi. òun yàtọ̀ sí bàbá wa Tajul Adabi. mo gbà kéwú lábẹ́ wọn. bàbá wa ìmáàmù ìlú Kàrẹ́ wọ́n ní gbogbo wọn náà ni wọ́n gba aráàfin lẹ́nu wọn. ó bẹ̀rẹ̀ látòrí gbogbo àwa tá a wá bí. wọ́n ní bẹ̀rẹ̀ látòrí àlùfáà àgbà tèní níjòkólẹ̀ tèní. ẹ̀ nira burú. Ọlọ́run dákun má jẹ́ àrílá burú láyéláyé. ọlọ́mọṣẹ́ máa fi ṣọ́ yìí. Ọlọ́run máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ yín o. bàbá gbogbo wa ní west. wọ́n ní bàbá gbogbo wa ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá yẹ́yẹ́ tó fi dórí Ẹ̀dó àti Delta. àmọ́ṣà ṣáà. wọ́n ní kọ́lọ́run dákun má sábà ṣàánú yín. gbogbo àwa ìmáàmù àkókò pátápátá. wọ́n ní gbogbo àwọn ìmáàmù láti ilẹ̀ Àkókó yẹ́yẹ́. àmọ́ṣà ṣáà. Ọlọ́run dákun má sábà ṣàánú wa. pé ìjókòó kì í ṣe àdàbíyà nìkan ló wà ní. wọ́n ní ìjókòó tá a jó yìí wọ́n ní kì í ṣe àdàbíyà nìkan ní bẹ́ńkàlẹ̀ ní o. mọ̀rẹ̀kàsí wà ní. àwọn mọ̀rẹ̀kàsí náà tún bẹ́ẹ̀ bíbẹ̀ tí wọ́n bá wa wẹ́líkọ́mù àwọn bàbá wa. àti àwọn bàbá wa. àwọn bàbá wọn ní láwà ní Sùmùràtù àwọn náà ń bẹ yà yín. wọ́n ní kọ́lọ̀ ń dákun mọ́sá ìsànú gbogbo wa. wọ́n lá bẹ̀rẹ̀ jókòó yìí pẹ̀lú orúkọ lẹ́wọ̀n bá. Ọlọ́run dákun mọ́ bẹ pẹ̀lú wa níbẹ̀rẹ̀ jókòó yìí. ní àárín rẹ̀ mọ́ fi wálẹ̀ gbogbo àsìkò tá a bá lóyún àyín gbogbo tí ń jẹ̀ràn èṣù àti àṣetọ́ni àtàwọn ọmọ ogun rẹ̀ ọlọ́mọjọ́ ráyè láàrin wa. baba Grand Mufti ti Ondo. wọ́n ní baba Grand Mufti Ondo State. tí wọ́n jẹ́ fakharul ulama gbogbo ilẹ̀ Yorùbá yányá. wọ́n ṣàṣàánú ọ. wọ́n ní kọ́lọ̀ ń dákun mọ́sábà ṣàánú yín. ẹ̀mí gígùn àti àlàáfíà ara Ọlọ́run bá jogún rẹ̀ fún yín. gbogbo ẹ̀yin obìnrin wa. wọ́n ní gbogbo ẹ̀yin ìyá wa obìnrin ẹ̀yin alásàlátù. ìmáàmù kàyí sábà máa tọrọ. àdúrà tí bàbá máa ń tọrọ fún yín gbogbo ìgbà náà ni. ibi àárọ̀ kò ní. wọ́n lé bí àárọ̀ ọlọ́mọdé ó pa yín. wọ́n lé bí ọ̀sán ọlọ́mọdé ó pa yín. ebi alẹ́ ọlọ́mọdé mọ́ láéláé. wọ́n ní mọ́tò tí ò da ikú ọmọ ní bẹ́ẹ̀nbẹ́ òkú gbajúmọ̀ ní bẹ́ẹ̀nbẹ́ wọ́n ní kò ní gúnlẹ̀ sẹ́ẹ̀dẹ́yìn láéláé. الرحمن الرحيم wọ́n ní ẹja mọ̀ sí amínà. آتنا في الدنيا حسنة آمين. وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. a ń lọ síbi ká kí Al-Qur'an lọ́nà àdúgbà wa ìmọ̀mọ́ àgbà fún gbogbo olùkàrẹ́ Ọlọ́run ní faburú sẹ́yìn o sẹ́yìn a lè ké náà dé náà kan fún wa ọyẹ jákè bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar wa salli li rabbika wanhar inna shani'aka huwal abtar. bàbá imam al-kubra ẹ wá ké Kùránì ìyẹn lè fi ṣẹ́jú méjì ké Kùránì tó sì gba Mákà kọ́dà ṣẹ́jú kan máa wáyé ńgbà míì ní tó ń jẹ máa sí báyìí ní pé ilẹ̀ yìí la àbí àkúnlákúnmọ́lá ń lọ lọ́rin ẹ̀rí bẹ̀ dáadáa bàbá imam al-kubra bismillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا
وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم. Ẹ̀dàpẹ̀ ní Allahu Akbar. Allahu Akbar. Ẹ kí bàbá mọ́mọ́ àgbà lọ́wọ́. Ẹ kí wọn bí ẹ̀sọ́ bàbá bẹ́ẹ̀ ti ṣe ń jò ní ìdáyìn jẹ́ kúrò ní tẹ́ bú fún bàbá wa yìí. Wọ́n ké náà máìkì gbádùn òun náà gbádùn. Ẹ sì gbọ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar kabir. Ẹ gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar kabir. À ń lọ síbi èyí tó kù. Bẹ́ẹ̀ni. Bàbá Ọlọ́run jọ máa fowó sìn yín lọ jòkó. Àgbọ̀dọ̀ Ọlọ́run jẹ tán káwọn èèyàn máa fowó sìn yín lọ jòkó. Ọ̀dà bẹ́ẹ̀. Bàbá wa president general bàbá náà kọ́dà àwọn òtú àpò àwọn ń tú pọ́ọ̀sì ni èyí balance o gidi gan. ṣé doctor professor Allahu Akbar ọ balance dáadáa 2008 lèmi ti wà ńlẹ̀ yìí bẹ́ẹ̀ni bàbá náà mo sì wá bàbá wa yọ ìjọsìn àwọn àgbẹ̀ ṣé mo náà bàbá wa bá lọrin ẹsẹ sí ìwòtọ́ bá lọrin náà ṣé mẹ́ta la máa ń ṣe fọ́ bá lọrin ṣé àná bá lọrin níjòkólẹ̀ ẹsẹ̀ ẹlẹ́kẹta wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ibi tá à ń lọ nísìnyí òun náà ní ọ̀rọ̀ ìkíni káàbọ̀ látọ̀dọ̀ bàbá wa gbà fadilatu sheikh ad-doktor Sheikh Sirajuddin. Okay. Bàbá wa Fakharu al-Ulama'i fún gbogbo ilẹ̀ Yorùbá Ado and Delta. Bàbá wa Shehu Batuta. Bàbá wa Grand Mufti of Ondo State. Ó kọ̀ wọ́n náà ti ẹ̀ pọ̀. Professor. Kathratul asma'i tadullu ala sharafil musamma. Aw ala barakatil musamma albarka náà pọ̀ púpọ̀ kò ní yoru bàbá ẹ kí àwọn àfá salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. ẹ yá jọ pé bismillahir rahmanir rahim subhanallahi walhamdulillah ولا إله إلا الله الله أكبر ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين آمين. ní jùlọ lórúkọ mi àti gbogbo àwa ọmọ kéwú tí a jẹ́ ọmọ kéwú bàbá wa Alhaji àgbà àti gbogbo àwa ọlọ́mọ kéwú lákòókò lápapọ̀ gbogbo ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa ó ń tó nǹkan bí aago 9 láàárọ̀ òní tá a ti gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àti wà ń jókòó ń bí báyìí
ẹ jọ Ọlọ́run lójú púpọ̀ lára wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí nǹkan tí a lè fi san nǹkan tí a bá lónìí tójú wípé kí Ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín. Mo wá wíbá yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, bàbá mi, mẹ́ńtọ̀ mi, ọjọ́ mo ti ń tẹ̀lé wọn tí mo sì ti ń kọ́ṣe wọn, Ọlọ́run ní kí gbogbo ẹ̀ máa jọra wọn. Àtàwọn bàbá wa Balógun oníwàásí ní gbogbo Èkìtì, bàbá wa ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́, bàbá wa ìmáàmù Ìṣẹ̀ tí wọ́n ń jẹ́ igbákejì bàbá wa ṣáàmánù gbogbo president board gbogbo Èkìtì, àti bàbá wa ìmáàmù wa alfa wa Abdulrazak Ajiwokewu, gbogbo wọn bẹ́ẹ̀. Èyí tí mo fi ń ti kíkí wọn síwájú, Ọlọ́run má jẹ́ á rí dààmú. Àárọ̀ yìí ni mo tún ṣẹ̀ṣẹ̀ ń pè wọ́n tí gbogbo wọn sì dìde nítorí tọ́lọ́run tànábì wa Muhammad. Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín. Ọlá la ilaha illallah, ọlá Muhammad Rasulullah. Mo wá tún darí kíkí mi sọ́dọ̀ bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ọ̀wọ̀, adamallahu hayata, bàbá wa Ànọ́lá. Ọlọ́run awọlá la ilaha illallah, awọlá Muhammad Rasulullah. Àṣepọ̀ tó wà lẹ́rìn Àkókó àtọ̀wọ̀ kò ní bàjẹ́ láíláí. Ọlá kúdírà, ọlá ìrádà, ọlá la hawla wala quwwata illa billah. Bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ìkàrẹ́ ní tilé toko, kò yẹ ń ṣẹ̀ṣẹ̀ máa dá wọn kí. Ẹnu wọn ni mo fi ń kí gbogbo wa, torí àwọn lọmọ kí wà gbà. Èyí tí mo kàn máa sọ fún gbogbo àwa Ìkàrẹ́, kò síbi táṣe ìtaní ò lè wọ̀ o. Bó bá sì ti tán, ẹ̀jẹ̀ ó tán o. 100 ọdún tí bàbá wa Mọ̀lánà Sheikh Kamaluddin tí wọ́n dá ilé kéwú sílẹ̀, 100 ọdún. Ẹ̀wòye ẹni tá ti jáde ń bẹ̀. 100 ọdún ló pè yín o. Orí 100 ọdún téèyàn ò bá jẹ́ tán, àjẹ́ láíláí ni. Ǹjẹ́ ó yẹ kí ọ̀tẹ̀, ǹjẹ́ ó yẹ kó pé 100 ọdún mọ́yàn lọ́wọ́? Agbègbè wa ń bíbà yìí, kọ́tẹ̀ kan tí ò tí ì tán kí mi tó tún bẹ̀rẹ̀. Máa bẹ̀ wá gbogbo àwa mùsùlùmí, ẹ jẹ́ á kíyèsí. Bàbá wa ìmáàmù Ìkàrẹ́, damallahu hayata, ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run. Ẹ̀yin náà fún ara yín, bàbá wa ìmáàmù Ìkàrẹ́, ẹ̀yin ni ẹ lọ wọlé kẹ́ sunkún sọ́lọ́run lọ́rùn. Bàbá wa kábíyèsí Olúkàrẹ́, wọ́n ti dàgbà.
bí bàbá wa kábíyèsí Olúkàrẹ́ bọ́n bá ráyè fi ọwọ́ ra yín lórí, gbogbo àwa yìí náà àwa nú ìdè. Ṣùgbọ́n gbogbo yìí tá ń ṣe yìí, iṣẹ́ tó bá yẹ kí bàbá ṣe tí bàbá bá dàgbà kọ́mọ ṣe. Mo rọ̀ gbogbo Ìkàrẹ́, kò síbi tá ń lera wa lọ. Ẹ tún lọ́hùn kó wọlá la ilaha illallah, kó wọlá Muhammad Rasulullah. Kò sí bí a bá gbé lọ, kò sí bí a bá gbé lọ, kò sí bí a lè gbé lọ. Ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ìlú kò sí bó ṣe papọ̀ tó, á tún pàpà máa yàtọ̀ síra. Ẹ má jẹ́ ó sú yín àti gbogbo wa tí alátẹ̀lé ìmáàmù Ìkàrẹ́, ẹ má jẹ́ ká tún ṣe sú wa o, ẹ má jẹ́ ó sú wa o, kò ní torí wa dàrú. Mo wá ń fi orúkọ bàbá wa ìmáàmù Ìkàrẹ́, mo fi kí bàbá mi Ọ̀túnná Ìbí, bàbá wa ìmáàmù Zakaria. Bí èèyàn bá dé òkè ọya, bí èèyàn bá wo bí Ọlọ́run bá ṣe gbà wọ́n láyè sí, èèyàn máa wá wípé ha, ṣé Ìkàrẹ́ lórí báyìí, ṣé Ìkàrẹ́ lọ́lọ́run bá gbà láyè báyìí. Ẹ̀yà wípé Allahu Akibaru, ẹ̀yà wípé Allahu Akibaru, ẹ̀yà wípé Allahu Akibaru. Bàbá wa Honorable Saraki Adéyìn, bàbá wa Kazeem, ẹ wá kí àwọn àlùfáà wa láti Ìlọrin, ẹ kí ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá náà. Ọmọ yín yìí Honorable Kazeem Saraki Adéyìn, bàbá ẹ kí wọn dáadáa. Tinubu ṣe sọ àrìn kan fún wọn ní Aso Rock ń jẹta ni, wọ́n ṣe fún wọn nípò níjẹta yìí ni wọ́n ṣe sọ àrìn ẹ̀ ní Aso Rock. Ẹ kí àwọn àlùfáà, ẹ kí bàbá wa Alhaji àgbà láti Ìlọrin, ẹ kí àwọn àlùfáà wa àdúà àgbà, gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣojú bàbá nìyẹn, bàbá wa ìmáàmù Ọ̀wọ̀ nìyẹn, bàbá wa ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ balógun gbogbo Èkìtì, bàbá wa ìmáàmù Ìṣẹ̀ gbogbo wọn. Nídélé wọn kí yín púpọ̀. Bó wá ń tara bẹ́ẹ̀, bàbá wa Ọ̀túnná Ìbí ìmáàmù Zakaria, ẹni máa padà sí gbogbo láíláí. Gbogbo ẹ̀yin bàbá wa Lákòókò, bàbá wa Lókè Àgbè, bàbá wa Níṣẹ̀, bàbá wa Lákùngbá, bàbá wa Nírùn, bàbá Àdínì Ansarudeen Alfa wa Èkìtì, bàbá wa Lọ́kà, bàbá wa Lárigidi, bàbá wa Níṣẹ̀, gbogbo ẹ̀yin bàbá títí ó fi dé ọ̀dọ̀ ìmáàmù wa Alif tí wọ́n jẹ́ ìmáàmù wa Ìlọrin ní ìlú Ìkàrẹ́, bàbá wa Owó ní Kókó tí wọ́n jẹ́ ṣáàmánù gbogbo ọmọ Ìlọrin ní Ìkàrẹ́, àti gbogbo ẹ̀yin àyímà, gbogbo ẹ̀yin àlùfáà wa pátá, gbogbo ẹ̀yin rátìbí, ẹ̀yin bàbá mi nílùú Òkèlà tó já sí pé gbogbogbà ni mo máa ń rí yín, àti gbogbo ọ̀dọ́ Òkèlà Ìkádò lápapọ̀. Mi mọ nǹkan tí mo lè fi dúpẹ́ fún yín. Ẹ̀yin lẹ kò sẹ́ni tó ń jẹ́ Bàtútà o, ẹ̀yin ni o. Ẹ̀yin ni o. Mo Ọlọ́run á máa bá dúpẹ́ fún yín o. Bí èèyàn bá níta bí ò bá nílé, Ọlọ́run ò ṣe nǹkan fún. Mo dúpẹ́ púpọ̀. Mo wá kí gbogbo ẹ̀yin ìyá mi lápapọ̀, gbogbo ẹ̀yin obìnrin Mùsùlùmí Ìkàrẹ́, mo kí yín púpọ̀, àti Lákòókò lápapọ̀. Títí ó fi dọ́dọ̀ àwa Bàtútà gbogbo wa, mo kí wa púpọ̀. Ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ wa lálùbáríkà o. Mo wá kí gbogbo àwa kọmití ọmọ kéwù, mo gbọ́dọ̀ kí yín, mo kí gbogbo wa púpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run, ètò yìí ò ní gùn púpọ̀. Kò sí nǹkan kan tí wọ́n bá wá tó ju àdúrà lọ. Àdúrà làwọn bá wá. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ kéwú àti gbogbo ìlú bá ṣe gbàlejò wọn. Tó ràdúrà tí wọ́n ń gbé káàkiri gbogbo ìlú sílùú, agbègbè ságbègbè, kó tó di pé wọ́n á darí ẹ̀ padà sí Ìlọrin. Kò síbi tí wọ́n ti gbé káàkiri.
làwọn àgbà yìí pé wọn ò gbẹ́dọ̀ fi tiwa ṣe àpínlé, wọn ò gbẹ́dọ̀ fi tiwa ṣe àpínlé. Kò dẹ̀ síbi tí àwọn Ittihad tí wọ́n fi sí tá a ní lọ, ṣùgbọ́n pé wọ́n ní bíbà yìí ni àmọ́ lórí o, àdúpẹ́ o, Ọlọ́run á bá wa san yín lẹ́san, la ilaha illallah. Mo darí kíkì mi padà sọ́dọ̀ àwọn àlùfáà wa, gbogbo wa gbólóhùn kan la fi máa ń kí àwọn bàbá wẹ̀yà á nọkúnmọ́lá tàbí aláwàsálà bí Uduri laqad sayyidina bil adabi Habibulahi Sheikh Kamali Habibulahi Sheikh Kamali ẹ dákun bàbá wa Grand Mufti of Ondo State, bàbá wa Sheikh Batuta adamallahu hayatahu ń dá sí ni ẹni bá wáyé lọ́dún tó lọ ti tún yàtọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ní kọ́nà ìmọ̀ ìfàsì, àmín. Ọlọ́run ní sọ yín dẹni àná, àmín. àwọn àgbàlagbà lè ní kú nísìn. àmín. Ad-du'a al-khas, ad-du'a al-khas, special prayer, èyí tí ó jásí pé al-Qur'an ó ti wà lọ́wọ́ àwọn jàmá, bẹ́ẹ̀ni, ó ti wà lọ́dọ̀ àwọn àgbàlagbà. inṣáàlá. Bàbá sì fẹ́ kí Qur'an lọ́dọ̀ bàbá Alhaji àgbà, bàbá Alhaji àgbà wà ní ẹgbẹ́ máìkì fún mọ́mù kó kí kútúbà bẹ̀rẹ̀ fún wa, òun náà kó fi Fatiha lé wa ní náà. Àdúrà tẹ́yìntà wọ́n ní ta torí ẹ̀wà ìgangan, àdúrà táwọn fi kó ní wọ́n ń jẹ́ àdúrà f'Alhaji àgbà, ní tó wọ́n ń jẹ́ ọpẹ́ pé Ọlọ́run mọ̀ sí òun tó o sì wá lọ́mọ kí wà Alhaji àgbà, Ọlọ́run tún wá yọ́nú wa kú ní ọ̀rọ̀ ìlú yìí náà kọ́lọ̀ mọ́jọ́ dàrú. àmín. Bàbá wọn àníyàn mẹ́tí mẹ́tẹ́nu ọpẹ́ làkọ́kọ́ sọ́dá kí ọdún gbà bí ọ̀dá. Ẹlẹ́ẹ̀kejì kọ́lọ̀ ń kí Alhaji àgbà kọ́ kí àfa àgbà àtàwọn ọmọ wọn àtàwọn obìnrin wọn. Ẹlẹ́ẹ̀kẹta ìlú tá a wà yìí Ọlọ́run mọ́jọ́ dàrú. Bàbá Olúkàrẹ́ ọbẹ̀ látọ̀dọ̀ wọn tọ́ ìwá gbogbo àkókò lápapọ̀ àti mùsùlùmí àtẹlẹ́sìn míì tí ń dájọ́ ní àkókò lápapọ̀ kọ́lọ̀ mọ́ kọ̀rọ̀ amọ́ rìfásì. Bóore bá ń bọ̀ tọ́lọ̀ ń bá sórí bọ̀ láti sánmà tó bá ti kó lọrin tán kọ́lọ̀ yóò máa bọ̀ wá kókó. àmín. Sí àmínà dáadáa. Wọ́n ní bàbá wa ìmáàmù tí wọ́n fi Fatiha lé wa lẹ́nu tá fi bẹ̀rẹ̀, bàbá wa ìmáàmù wa wọ́n ní bàbá wa chief imam ọwọ́ kó fi Fatiha kó fi bá àti manzila sáfìlámì wọn máa bá di pé Fatiha dérẹ́ akàbẹ̀rẹ̀ Kùránì ni bismillah. bó ṣe rí náà nù ọlọ́bẹ̀ inṣáàlá. Mo gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn àáfàá mi tí mi ò ní yẹ̀ mi ò ní bò láti máa jẹ́ ọmọ kéwu wọn ìlàlẹ̀ abàdì. inṣáàlá. Ahọ́n àwọn la fẹ́ fi ké Suratul Fatiha náà, kọ́lọ́n sì fi àlùbáríkà àwọn àfáà wa kó fi bá Suratul Fatiha náà lò. Gbogbo ohun tí à ń wá lóore fún Olúkàrẹ́ àti níta fi ń dúpẹ́ orin náà lọ́dọ̀ Ọlọ́run àti gbogbo àníyàn náà, Ọlọ́run wọlá Suratul Fatiha yìí kó má ṣe bá wa gbà fún wa. Àwọn àlùfáà wa bẹ́ẹ̀ ṣe dé Olúkàrẹ́ láyọ̀ àtàláfíà, bàbá wa President General, bàbá tó rè mí títí tí lákò ní Èkìtì kí n tó padà sílé, Ọlọ́run bá dúpẹ́ fún yín sà. Bàbá wa ìmáàmù àgbà nílùú Kàrẹ́, ọ̀gá mi ni wọ́n, àáfàá mi ni wọ́n, mo bá wọn ní Saudi Arabia, àáfàá wa ni wọ́n. Ìlú yìí ò ní gbóná máa yín o, àárín yín pẹ̀lú kábíyèsí Ọlọ́run ó bá wa tó برحمته يا أرحم الراحمين آمين. بحق بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Bismillah. Ẹni Kùránì bá ń bẹ lọ́wọ́ rẹ̀ káàkiri, àwọn náà mú Kùránì dání láì ní pariwo
ghufranaka rabbana ẹni ọlọ́run bá ti forí jìn yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara ìyẹn tá máa wí nù ghufranaka rabbana jẹ́ kí ọlọ́run forí jìn rẹ̀ ni kò ṣe fún wa o bẹ́ẹ̀ ni natlubu ghufranaka ká máa wí bẹ́ẹ̀ gbogbo àwọn alásàlátù náà ghufranaka rabbana ká máa wí bẹ́ẹ̀ ghufranaka rabbana tí wọ́n fi sọ̀kalẹ̀ al-Qur'an ghufranaka rabbana ghufranaka rabbana àwọn bàbá ń pè yín àwọn amúsí ghufranaka rabbana ghufranaka rabbana ghufranaka rabbana ghufranaka rabbana ghufranaka rabbana ghufranaka rabbana. Bismillahir Rahmanir Rahim. Ya mantika rikabi, 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 ya mantika rikabi.